bó bá ṣe wu ni náà ni à ń ṣe ìmọ̀lẹ̀ ẹni. Ọ̀rọ̀ tó wà lẹ́yìn ti di bó bá ṣe wu ìjọba ni ó ṣe ṣe ìjọba ẹ̀, bó bá dẹ̀ ṣe wu baálé ló ṣe ń ṣe baálé ẹ̀. Ìyẹn ni pé bẹ́ẹ̀ fẹ́ bẹ́ẹ̀ kọ̀, èyí tí baálé fẹ́ lọ́mọlé ọgbà, ó ti dà bẹ́ẹ̀. Anyway, ẹjẹ́ àfìyàn lẹ̀. Ṣùgbọ́n kinní kan ni, ẹ̀yin tẹ́ ẹ bá mọ bí mò ń sọ̀rọ̀ lọ mo kí yín, ẹ̀yin tẹ́ ẹ̀dẹ̀ tó mọ̀ mo tó kí yín. Má lọ dáràn o, mọ́ torí pé bóyá èèyàn kan ń dáràn wọ́n fi ilẹ̀ tó o bá ti wà níbẹ̀ o ò lè sí níbẹ̀ o. Ọ̀pọ̀lọpọ̀ ló ti rí n tó ṣẹlẹ̀ yìí pé yóò ṣẹlẹ̀ nínú àwọn èèyàn, ọ̀pọ̀lọpọ̀ ló tiẹ̀ ti darí ìran tán. Ṣùgbọ́n kinní kan ni pé ẹ mọ́ gbàgbé pé wọ́n ń wò wá káàkiri àgbáláyé o. Àwọn olóyìnbó ń pe kinní kan ní president. Ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ bẹ́ẹ̀ ṣe ṣe, bó bá tún ṣẹlẹ̀ bẹ́ẹ̀ ṣe ṣe, ẹ mọ́ fà á ìtí ò yẹ ká fà kó má bàa dariwo. Àwọn olórí wa wọ́n ń fa lọ́yàn, Ọlọ́run ní yà wá ń wèrè. Àwọn nǹkan kan wà téèyàn bá fẹ́ ṣe, ayé ti mọ̀ tẹ́lẹ̀ pé kò sí nǹkan tẹ́ ẹ lè ṣe lórí ọ̀rọ̀ yìí. Àwa gan ò dẹ̀ sọ pé kẹ́ ẹ ṣe nǹkan kan lórí ọ̀rọ̀ yìí torí ẹni tó ṣẹlẹ̀ sí bóyá ọ̀rọ̀ Olófindé kò dé sáìdì wọn. Tó bá dẹ̀ dé sáìdì wọn náà, tẹ́ ẹ bá fi ọgbọ́n ṣe, kì í ṣe pé kẹ́ ẹ ṣe níṣe tí ayé ó pariwo pé èwo leléyìí. Àwọn nǹkan kan wà tó jẹ́ wípé ìdálù níṣèlú, nínú ìdálù níṣèlú yẹn àwọn olórí ìlú a máa fọgbọ́n tún ṣèlú táwọn aráàlú fi ní rí i pé ìyànjẹ leléyìí. Ọ̀rọ̀ mi bí òwe ni màá sọ. Ṣùgbọ́n ó ti ṣẹlẹ̀ náà. Kò dáa kí baálé tó bá yan ọmọlé jẹ kó máa fi hàn ọmọlé torí pé baálé ń bímọ lẹ̀. Ọmọlé ni ó dàgbà, baálé ó padà darúgbó. Èmi ò wá sí orí ètò láti sọ pé dandan kan fìyà jẹ èèyàn kan. Bófin bá fìyà jẹ, táwọn tó ṣòfin ò bá fìyà jẹ, kò sí tẹ́nìkẹ́ni lè rí ṣe sí. Òótọ́ ọ̀rọ̀ tó wà ń bẹ nìyẹn. Ṣùgbọ́n tó bá ń dàbí ẹni pé èèyàn ń lo agbára lórí ipò tó wà, ẹ jẹ́ ká dẹ̀ díẹ̀díẹ̀, ẹ má jẹ́ ó pọ̀ jù. À ń rọ ìjọba ni, tó sọ pé ìgbésẹ̀ tí wọ́n gbé ò dáa torí kò sọ́gbọ́n bá a ṣe lè sọ tí wọn ò ní ríbi gbé sí. Ìtawà rọ̀ wọ́n fún ni pé àwọn kankan wà téèyàn máa ń ṣe tí ò ní pariwo, ẹ kàn rọra jẹ́ ó lọ bẹ́ẹ̀. Àgàgà tó bá ti mú èèyàn 2 mẹ́ta dání, ẹ já kú mẹ́. Ara rí lẹ́ẹ̀fì lù sá. Àwa ò sọ pé kó fi tí èèyàn mọ́lé. Ìtẹ́mi ń sọ fún ilé mi ń sọ fún yín torí pé ẹni tí bá torí ẹ̀ fàgbọ̀n kò ní bá wọn dúró jẹ́. Ṣùgbọ́n tá à ń sọ ni pé ẹ ṣe èrè kó dára, ẹ ṣe èrè kó dára o, ẹni ayé kan ẹ ṣayé èrè. Yóò ń ṣe olórin wọ́n yà lónìí. Bàbá wa dáadáa, bàbá wa náà ni wọ́n kọ́ àríbí tí wọ́n sí. Mo máa ń sọ kò sẹ́ni tí ò lè ṣàṣìṣe, ṣùgbọ́n nígbà míì téèyàn bá ṣàṣìṣe, olórí ilé tó bá fẹ́ yanjú ọ̀rọ̀ láàrin èèyàn méjì, láàrin olóyè rẹ̀ àtàráàlú, wọ́n á ní àálẹ̀ ilé ẹyọ́rọ́ jìnnà ká tó fàbọ̀ fàdíẹ̀. Tírú ẹ̀ bá ṣẹlẹ̀ ńgbà míì sẹ́lòmí, ẹ fọgbọ́n ṣe ẹ̀yin olórí wa. Nígbà míì èèyàn á máa bú
ìyẹ́ ẹ̀ níta gbangba káyé rí i pé ọkàn ẹni tí ìyẹ́ ẹ̀ bá jà ó balẹ̀ pé wọn ò gbè lẹ́yìn ẹ̀. ọ̀rọ̀ mi ò yé yín sà, ẹ rí i pé kì í sọ̀rọ̀ ọjà, kì í dẹ̀ sọ̀rọ̀ àbòsí. òdodo tó wà ń bẹ̀ ni ó ṣòro sọ, ó dẹ̀ ṣòro gbọ́ fẹ́ni tára ẹ̀ bá kò tọrọ. ẹ̀yin olórí ìlú tẹ́ ẹ bá parí ìjà láàrin èèyàn méjì, ẹ máa fọgbọ́n ṣe o. ẹ má jẹ́ ká máa ṣe níṣe pé kí lẹ̀ ṣe. mi ò dákọ̀ ìlú, mi ò dákọ̀ ẹni ó ṣẹlẹ̀ sí, ẹni ó bá mọ̀ ó kàn mọ̀ fúnra ẹ̀ ni. ẹ rí i pé mi ò dẹ̀ búlì, mi ò pariwo, mi ò sọ nǹkan kan kọjá pé ẹ jẹ́ ká máa fọgbọ́n ṣe àti ìbẹ̀rù Ọlọ́run. èmi ò ní kó fi ohun ṣiṣẹ́, mo ti mọ̀ pé kò pọ́síbù kó ṣiṣẹ́ lérí àyẹn. ẹni tó bá tẹ̀lé ètò mi nínú látìgbà tọ́rọ̀ yẹn ti ṣẹlẹ̀ níwọ̀nba, ó yẹ kó yé wọn pé mò ń fọgbọ́n sọ̀rọ̀ tọ̀dọ̀ mi ni. torí kì í ṣe pé kérò púpọ̀ ó wò náà, bọ́n bá wò ó mo dúpẹ́ lọ́wọ́ yín. ṣùgbọ́n wọn ọ̀bẹ èèyàn tó bá wò ó ká kẹ́kọ̀ọ́ ń bẹ̀ ni, ẹ mọ́ lọ dáràn. gbogbo èèyàn kọ́ ló máa dáràn tó máa lọ bẹ́ẹ̀. ṣùgbọ́n nígbà tẹ́ ẹ ti mọ̀ pé ìtẹ́ ẹ̀ lè ṣe kẹ́ ẹ gbé ìgbésẹ̀ tínú aráàlú ó fi dùn, kí ló dé tẹ́ ẹ bọ́ta tẹ́ ẹ ń polongo a máa ṣe kò gbọ́dọ̀ rí bẹ́ẹ̀, kò gbọ́dọ̀ lọ bẹ́ẹ̀. ẹ ti kẹ́mi àwọn èèyàn sókè, àwọn èèyàn ti nígbàgbọ́ nínú yín kọjá ń tẹ́ wá ṣe. ẹ lè ṣàforíjì fẹ́ni tó ṣẹlẹ̀ sí láì pariwo. a sọ àdàkẹ́ ni ó ti mọ́ wa la, ó ti máràlú lára. bàbá wa ni bàbá tó ṣẹlẹ̀ sí, a lè ní ẹ gé lọ́rùn, a lè ní ẹ pa. ṣùgbọ́n nígbà míì ẹ má jẹ́ kí ìdájọ́ máa dúró sórí pé kí tá a bá ṣe kí ni wọ́n fẹ́ ṣe gan. ẹ jẹ́ kára ìlú máa feel pé yes, ọ̀rọ̀ àwọn náà ń ṣiṣẹ́, ó ń dé ti yín, ẹ̀dẹ̀ ń ṣiṣẹ́ lé lórí. mi ò gbè sẹ́yìn anybody. taráàlú náà wà ń bẹ̀, tiwa wà ń bẹ̀, tiyín làwa ń sọ lénìí. a máa ń sọ tiwa náà lẹ́ẹ̀kọ̀ọ̀kan torí òdodo ọ̀rọ̀ lọ́lọ́run ọba mi fẹ́. béèyàn bá fẹ́ parí ìjà, mo tún sọ láàrin ọ̀nà méjì, ẹ pé ìdọ́gba Ọlálọ́mí ọmọ Abísújó kọ́ ni ìjàkadì kárakìtì lóru Ọ̀fà tó bá wáyé tán, ọmọ kémi jèjì kíwọ jèjì kíta tọkùn ọmọ pòórá. kí ló dé? ọmọ pínre láàrin. èèyàn kì í fẹ́ gbá àyàn lójú kó tọwọ́ bọnú àpò, yọ̀ọ̀yọ̀ wọ̀n síta ni. tọwọ́ ń bá dẹ̀ ti déta, tẹ́ni tó fẹ́ nawọ́ sí bá ṣe báyìí ọgbà ni o, torí gbogbo ayé lórí ń gbà tó nawọ́ síta. ìṣẹ̀lẹ̀ tí gbogbo ayé rí tẹ́ ẹ̀ fọjọ́ sí, tẹ́ ẹ̀ foṣù sí, tó ti mú ìdáríjì wá, ìdáríjì lè wáyé láì pariwo. ó ti máràlú lára. ẹ má sọ̀rọ̀ ayín lẹ́nu. ìjọba ẹ ti ń sọ̀rọ̀ ayín lẹ́nu. kì í ṣe nítorí ẹni tó ṣẹlẹ̀ sí o, mi ní nǹkan kan pẹ̀lú ẹni tó ṣẹlẹ̀ sí o, ṣùgbọ́n mò ń sọ̀rọ̀ ọjọ́ ọ̀la. wọ́n ń wò wá káàkiri àgbáláyé. ṣé ẹ rò pé aráàlú yìí nìkan ló ń dúró de ìtó fẹ́ ṣẹlẹ̀ ni? àìmọye nǹkan tó ṣẹlẹ̀ tó yẹ pé dídákẹ́ rọ́rọ́ àgbọ̀rọ̀ máa tọ́ka sírú àwọn ẹ̀ṣẹ̀ kan àtàwọn kan ti ṣẹ̀ tí wọ́n ti mú wọn tó yẹ pé àlọ́la rí àràbọ̀. kò dìgbà tẹ́ ẹ bá mẹ́rin tó ṣẹlẹ̀ sí i. ó ti dàbí pé tá a bá yan aráàlú jẹ, kí ló fẹ́ ṣẹlẹ̀? ẹ má ṣe bẹ́ẹ̀ mọ́, kò dáa ní. ìgbésẹ̀ tẹ́ ẹ gbé ní kiri tẹ́ ẹ gbé lé wọn lọ́wọ́, èmi ò rí pé ó burú, bófin bá tiẹ̀ rí pé ó burú. èmi kọ́ lòfin, èmi kọ́ mo ṣòfin, ẹ̀yin lẹ ṣòfin, ẹ̀yin lẹ lè gbófinró, ẹ̀yin lẹ lè sojú òfin. tó bá wá wù yín tẹ́ ẹ bá ní àwa la ṣe, àwa kò ṣiṣẹ́ fẹ́ ni, kò ṣiṣẹ́ fẹ́ ni,
lóòótọ́ àwọn bàbá wa ní bójú bá ń ṣepin a máa ń yọ ojú ni o bẹ́ẹ̀ bá yọ ojú tẹ kàn yọ lójú ojú òní mọ̀ pé òun ṣepin ẹ yọ tẹ sọ́nù bóòlù lójú ṣe fẹ́ rí ìpín tó ń ṣe. àwọn ò sí mi láti wá sọ fún irú ìdájọ́ tó tọ́ àti tó yẹ ṣùgbọ́n tá a wá sọ ni wípé ẹ má gbé ìgbésẹ̀ táràlú máa feel inferior táràlú máa sọ pé ọ̀rọ̀ àwọn ò count òfin ò count tí ó fi mú àwọn èèyàn míì máa hùwà míì president ni o kí ni ó ṣẹlẹ̀ tó irú ẹ̀ bá tún ṣẹlẹ̀ sẹ́lòmíì ẹ ràn lọ ẹ̀wọ̀n àbí nísìnyí ká sọ wípé gbogbo ẹni tó bá jalè àbí tó pààyàn wọ́n ti ní wọ́n láti ẹ̀ mọ̀ pé ó ń ṣẹlẹ̀ náà ibi tó fi wá ṣiṣẹ́ dé kán nígbàgbọ́ pé àwọn free àgàgà tán bá jáde tán bá ti tọrọ àforíjì tó bá ti jọmọ èèyàn ńlá tàbí ẹni tó súnmọ́ ìjọba. ó dùn yàn díẹ̀ ó dẹ̀ pààyàn lẹ́kún ìdí tó ṣe rí bẹ́ẹ̀ ni pé a níbòmíì a sì ń retí ọjọ́ iwájú rere. ẹ má gbàgbé mi ò ní kẹ́rẹ́ ẹni tó kẹ́ fọlọ́pàá gbé ẹni tó ṣẹlẹ̀ sí o mi ò ní kẹ́ dá sẹ̀ríà fún òfin ló lè sọ yẹn o ìtí mò ń sọ ni pé bójú bá ń ṣepin a máa yọ ojú lóríṣiríṣi ọ̀nà ẹ lè gbọ́gbọ́ ọ̀tún fi hàn ojú ẹ lè gbẹ̀gbẹ́ òsì ṣùgbọ́n káwọn aráàlú kan máa wá rí i pé ìyànjẹ lélẹ̀ ní gbogbo ìgbà kọ́ jẹ́ gbogbo ìgbésẹ̀ ìyànjẹ ni tẹ́ ẹ̀ bá dá sẹ̀ríà àfin tó ṣẹlẹ̀ sí kò sẹ́ni tó máa mú yín ẹ jẹ́ ńlá mọ́lẹ̀ fún yín Agbóyè kan lé ẹni tí irú ìṣẹ̀lẹ̀ bẹ́ẹ̀ ṣẹlẹ̀ sí ó ti yá jù adáríjì yes àǹfààní wà ẹ̀yin lè mọ̀ dí ṣùgbọ́n tá a ṣojú yẹn ẹ bá ní sùúrù díẹ̀ ẹ mọ̀ pé túmọ̀ pé ẹ lọ ṣe ní tẹ́ ẹ fẹ́ ṣe ni àwọn èèyàn kan tiẹ̀ ń sọ pé torí pé ẹ fẹ́ dáríjì bàbá tiwa lẹ ṣe dáríjì ọmọ tiwa ẹ má wàá gbàgbé o tọmọbìnrin tẹ́ ẹ dáríjì yìí náà ẹ má jẹ́ ó tán síbẹ̀ o ẹ gbìyànjú kẹ́ ẹ gbé àwọn oníwádìí dìde kí ló ṣẹlẹ̀ gangan ọmọ yẹn ò gbọ́dọ̀ jìyà yẹn gbé o àwọn òṣìṣẹ́ ilé iṣẹ́ bàálù yẹn ẹ gbọ́dọ̀ wádìí wọn dáadáa kí ló ń ṣẹlẹ̀ láti ilẹ̀ dẹ́ àwọn èèyàn wo ló fa ọmọ yìí nífàkúfà ẹ má gbàgbé pé ìhòòhò rẹ̀ ti wà ń ta káàkiri àgbáláyé ó ti wà lórí íńtánẹ́ẹ̀tì ọmọbìnrin yìí ò gbọ́dọ̀ ṣe rẹ̀ léṣe o ta ló ya ìhòòhò ẹ̀ tó fi sórí íńtánẹ́ẹ̀tì ẹ̀tọ́ wo ló ní tó fi sórí íńtánẹ́ẹ̀tì lábẹ́ òfin kí ló dé tẹ́ni tó yà á tí ò lọ fún àwọn aláṣẹ kán wo fídíò yẹn kán dẹ̀ mọ̀ wípé kò yẹ kí irú fídíò bẹ́ẹ̀ jáde kí ló dé tó bá ṣẹlẹ̀ sí ìyàwó yín tó ṣẹlẹ̀ sọmọ yín tó ṣẹlẹ̀ sábúrò yín àti yín obìnrin ẹ̀yin agbófinró ẹ̀yin tọ́rọ̀ kàn ẹ̀yin aláṣẹ tó ṣẹlẹ̀ sí girlfriend yín ẹ̀yin olóṣèlú báwo lẹ ṣe máa fi kí òwò ẹ̀ sì wà lórí íńtánẹ́ẹ̀tì gbogbo ajá kọ́ ló máa rí egun tí ò ní gbé o gbogbo yẹn kọ́ lára ẹ̀ gbà o ẹ má dákẹ́ o ẹ jẹ́ kọ́mọ ẹ̀ rí pé ẹ dìde fún bí ó bá tó wá padà jẹ̀bi yóò sì tẹ́ gbogbo ayé lọ́rùn ṣùgbọ́n èèyàn kan kì í ṣàdédé dìde kó máa gbáyàn létí láì ṣe wèrè tó bá wá jẹ́ pé ó ṣàdédé dìde náà ni ó ń gbá àwọn èèyàn létí ẹ jẹ́ á rí àwọn tó handle ọmọbìnrin bẹ́ẹ̀ yẹn ẹ mú wọn síta ẹ dẹ́jọ́ tó bá dáa fún wọn
káyé orí o, káyé orí léyìí o. Káwọn agbófinró kán ṣe àánú àwọn ènìyàn àtàánú ọmọbìnrin níbí, kán fún ní ìdájọ́ òdodo pẹ̀lú ilé ẹjọ́. Káwọn amòfin náà ò dìde sọ̀rọ̀ ẹ̀yin obìnrin ẹ má wòran. Òun ló ṣẹlẹ̀ sílé ni. Tó bá lọ bẹ́ẹ̀, àwọn míì àtúnsọ wípé bọ́n bá ṣe àṣegbè ni. Kí ló dé tó jẹ́ wípé oníṣẹ́ ibi làṣegbè rẹ̀ ń ṣiṣẹ́ nílùú yìí, tá a sì rí èrè gidi fún àwọn oníṣẹ́ eré? Ọmọbìnrin yìí yóò lọ́kọ o tí ò bá tí ì márì, yóò bímọ o tí ò bá tí ì márì. Wèrè yẹn ní bára rẹ̀ jà. Ìjà leléyìí 2-fight ni, àbí òun àtìyẹn náà ṣàjọ níṣòro, ẹ kó wọn lọ ilé ẹjọ́. Àbí kẹ́ ẹ pè wọ́n, kẹ́ ẹ jẹ́ ká yé wọn mọ kí làbá jáde nǹkan tẹ́ ẹ jọ sọ àti tó ṣẹlẹ̀ ńbẹ̀. Ẹni tó bá tọ́ síyà ẹ fìyà jẹ. Ẹ má fà àwọn tó wọ́n wọ̀kúwọ̀ náà lẹ̀, ẹ jẹ́ ká fojú winá òfin. Ẹ má gbàgbé lẹ́ẹ̀kan sí ìtẹ́ lè ṣe fáráàlú tínú aráàlú lè fi dùn rèé, bẹ́ẹ̀ ṣe ti bàbá wa tó kọ́kọ́ ṣẹlẹ̀ sí. Àwọn èèyàn ń sọ pé tó bá jẹ́ ọmọbìnrin yìí nírú ẹ̀ kọ́kọ́ ṣẹlẹ̀ sí, wọ́n níṣẹ́ máa dáríjì yín kó tó di pé ó ṣẹlẹ̀ sí bàbá wa. Kò sí tó burú nínú ẹ̀mí ìdáríjì. Èyí tẹ́ dáríjì bàbá wa dà, àṣà lè ní kí bàbá wa ó wẹ̀wọ̀n, àbí lórílẹ̀‐èdè inú ẹ̀yin ẹ má sọ fún mi pé lókè òkun àbí kinní kan àsí lókè òkun. Ìtẹ́lẹ̀dá tiwa yàn là ń tẹ̀lé yìí, kádàrá tiwa ni a ti gbà á. Ṣùgbọ́n ọjọ́ kan máa jọ́ kan náà, tá a máa kúrò nínú ìwà ìrẹ́jẹ. Ìjọ́ kan máa jọ́ kan tọ́lọ́ máa yọ wá lọ́wọ́ àìtẹ̀lé ìlànà tó tọ́ tó lè mú ọjọ́ iwájú wa dáa. Ṣùgbọ́n àwa ti ń dàgbà, ẹ jẹ́ á rántí ọ̀la, ẹ rántí àwọn ọmọ tó ń bọ̀ lẹ́yìn, ṣé bí wọ́n ṣe máa bá a lọ rèé. Àwọn bàbá wa dákẹ́, ìyà rẹ̀ làwa ń jẹ yìí. Àwa náà dákẹ́, àròkò ìyá lè dá wọn mọ̀. Ìlú tí ò bá ti sófin tó tọ́, tàbí tó fi tọ́tọ́ bá wà tí ò ti ṣiṣẹ́, ìlú tí wọn ò ti kàwé èèyàn tó wà ń bẹ̀ kún, kí ni ó padà jẹ́ ọjọ́ ọ̀la wọn? Ẹ̀mí bàbá wa ò lo oyè tuntun tí wọ́n gbélé wọn lọ́wọ́, ṣùgbọ́n dẹ́ẹ̀dẹ́ mìíràn wo ariwo yìí pa lónìí pa lọ́la, ojú ò bá fọ́ àdàràdà náà ni ó padà wò. Ẹ má jẹ́ kójú èèyàn fọ́ o. Pàápàá yẹn ẹjẹ́ ó tó gẹ́, ẹjẹ́ ó sinmi. Èmi ò bínú sí wípé wọ́n foyè ọ̀tún dá yín lọ́lá, oyè tó kóyè ni. Èmi ò sì bínú sí pé wọ́n yọ̀ǹda yín, ṣùgbọ́n wọn ò bá fọgbọ́n ṣe o. Ẹ mọ nǹkan tí mò ń sọ. Iṣẹ́ tẹ̀ ń ṣe, iṣẹ́ gbajúmọ̀ ni, ìṣòṣèlú nìkan. Iṣẹ́ tó jẹ́ pé ẹ wà láàrin ọ̀pọ̀lọpọ̀ èèyàn, àtọ̀tá àtọ̀rẹ́. Ṣé ẹ mọ̀ pé ẹni tó lórúkọ tó ní ìlàbùkù máa ń wá kiri? Ìgbésẹ̀ yìí kì í ṣe ìgbésẹ̀ tó ràn yín lọ́wọ́ o. Ìgbésẹ̀ tí wọ́n gbé ó tún fẹ́ dàbí àkóbá fún yín ni lọ́dọ̀ àwọn tó nífẹ̀ẹ́ yín. Torí wọn ò bá ní kán ṣe jẹ́jẹ́, kán má pariwo ẹ̀ síta. Wọ́n ń tọ́jú oníka mẹ́sàn-án kà. Kí ni ó ṣe ni wọ́n ń sọ fún un. Wọ́n tọ́jú oníka mẹ́sàn-án aráàlú kà. Wọ́n dáríjì yín lóòótọ́, wọ́n gbóyè tuntun fún yín lóòótọ́, ṣùgbọ́n kí ni wọ́n ó pè ní ìdí pàtàkì tí wọ́n fi ṣe bẹ́ẹ̀, tí wọ́n ò ṣe dákẹ́ kán jẹ́ rọra máa ṣayé yín, káyé máa wá sọ̀rọ̀ àti ẹ̀gbọ́n kankan àti kọ́kàn rọra fọmọbìnrin yẹn nìkan lẹ̀, wọn kúkú tí ì mú ẹ̀yin. Torí iṣẹ́ yín ni mo ṣe sọ bẹ́ẹ̀.
Ọlọ́run má jẹ́ káyé ó sọ wá dẹni tí wọ́n yín mú sí, kí wàá sọ wá dẹni tó sọ pé ta ni ẹ jẹ́ mọ̀ súnmọ́ wọ́n bá ṣe kinní kan fún yín kò sí tó máa ṣẹlẹ̀ o. Káyé máa wá fojú apààyàn àbí róògì àbí jàǹdùkú òyàn wọn bá ti dákẹ́. Ṣẹ́rí lẹ́yìn àforíjì yẹn ọ̀pọ̀lọpọ̀ tí wọ́n ń bí tẹ́lẹ̀ tí wọ́n ti wálẹ̀. Ìṣẹ̀lẹ̀ yìí tí wọ́n tún ṣe yìí láti announce pé wọ́n dáríjì yín, wọ́n ti sọ di 1 month kẹ́ ẹ mọ́ travel, àwọn èèyàn ti ń yín mú, ó sì mọ́ta pọ̀ sí ni. Gbogbo àwọn tí ọkàn wọn ti balẹ̀ tẹ́lẹ̀ pé bàbá yìí ṣe báyìí ní ẹ̀jẹ̀ wọn tó padà rú sókè, ìbínú wọn padà rú sókè. Ẹ̀yin lè má mọ̀, ìta àmọ̀ là ń sọ fún yín. Wọ́n ràn yín lọ́wọ́ nítorí iṣẹ́ tẹ̀ ń ṣe. Ẹ mọ̀ pé àwọn olóṣèlú kò sí nǹkan ṣe bí wọ́n bá lọ báyìí tẹ́ lọ báyìí wọ́n mọ nǹkan tó máa sọ. Sórí ilé fi sọ ìdí pàtàkì tí wọ́n fi dáríjì yín lórí irú ẹ̀sùn yẹn táwọn èèyàn ní máa yín mú. Ẹ kú oríire, ẹ kú oríire. Ṣùgbọ́n ẹ mọ̀ bẹ́ẹ̀ ṣe kó àwọn olólùfẹ́ yín mọ́ra padà. Ẹ jẹ́ kán rí nínú ìwà yín pé ìyàtọ̀ ti wà. Bàbá lẹ jẹ́ bàbá dáadáa sí ìyá wa, bí mo ṣe máa sọ nìyẹn. Lóòótọ́ a ní nǹkan kan papọ̀, ṣùgbọ́n iṣẹ́ tẹ̀ ń ṣe entertainment kò rọrùn kéèyàn wà ní orí ààyè yẹn láti ìgbà tẹ́ ti ń ṣe pẹ̀lú òkìkí dé àsìkò yìí. Ìdí náà tá a fi gbọ́dọ̀ robi sí yín, a gbọ́dọ̀ appreciate yín ni. Ẹ̀yin ni kẹ́ ẹ ṣọ́ra fún wà tá yóò fi máa robi sí yín. Kẹ́ẹ̀dẹ̀ má rí ìgbésẹ̀ tí wọ́n gbé yẹn bíi the best. No, kò ń ṣe ìgbésẹ̀ tó yẹ kí wọ́n gbé. Ìgbésẹ̀ ìjẹgàba ni ló máa jọ lójú àwọn èèyàn. A dẹ̀ tó ń lo àǹfààní láti sọ fún gbogbo àwọn èèyàn tó ń bínú, kán má bínú, kán sún sẹ́yìn fẹ́jẹ̀ ríru. Bọ́lọ̀ ń ṣe kọ́ tiwa nìyẹn. Kò ní máa lọ bẹ́ẹ̀ o, kò ní máa lọ bẹ́ẹ̀ o. Ṣùgbọ́n ibi tó bá ṣẹlẹ̀ sí lénìí ó lè má jẹ́ bẹ́ẹ̀ ni ó ṣẹlẹ̀ sí lọ́la o. Kí ni yóò jẹ́ ìdájọ́ yín? Ẹ̀yin onídàájọ́ òní. Kì bá dákẹ́ máa dákẹ́ o. Nígbà míì kẹ́ ẹ ṣe tinú yín. Báyìí bá pariwo wọn á dákẹ́. Mi ò kọ́ yín lé ẹ̀kọ́ burúkú, torí káwọn èèyàn má máa ní ìkùnsínú ni. Wọ́n máa ní ìkùnsínú sí yín ni àti sẹ́ni tẹ́ dáríjì. Ẹ bá wa wá nǹkan ṣe sí ọ̀rọ̀ ọmọbìnrin yẹn o. Ọmọbìnrin tí ìṣẹ̀lẹ̀ yẹn náà ṣẹlẹ̀ sí, ubom airline àbí ibom. Ẹ bá wa gbé ìgbésẹ̀ gidi. Ẹ má jẹ́ kó jìyà yẹn gbé o. Gbogbo ìhòòhò ẹ̀ tó gbé kíní ìbejì ẹ̀ méjèèjì jáde, ohun aburú gbáà ni, ohun aburú gbáà ni. Àgàgà tó bá wá lọ padà jẹ́ pé kò jẹ̀bi, tó bá lọ jẹ́ bẹ́ẹ̀ pé kò jẹ̀bi, allegedly tó bá jẹ́ pé ọmọbìnrin inú bàálù yẹn ló ṣokùnfà tí wàhálà yẹn fi ṣẹlẹ̀, yóò le díẹ̀ o, torí kìíní yẹn máa wà ní ọpọlọ ẹ̀. Ẹ bá wa ṣe yẹn náà. Bóyá ìdáríjì àbí ẹ ti dáríjì, ókè, kí lẹ́ gbé lóun náà lọ́wọ́ gẹ́gẹ́ bí aṣojú. Òun náà lè máa polongo pé bí nǹkan báyìí bá ṣẹlẹ̀ nínú bàálù, bó ṣe máa tákù ẹ̀ rí, bó ṣe máa tákù ẹ̀ bíi ti bàbá wa, á bínú sí o. Ṣùgbọ́n ẹ jẹ́ àfọgbọ́n ṣe. Ọlọ́run wà pẹ̀lú wa. Ẹ ṣé àdúpẹ́ o.